ẹ̀yin tèmi kò mà ní bàjẹ́ fún yín èmi ń wò pé bóyá ibi tá a bá dé bóyá everybody take it easy pẹ̀lú Jàkí eléyìí tọ́bọ orin kọrin tó tún láàgùn débi pé ó ń fọwọ́ gbáyà yìí ṣé mọ̀ pé ó ti pẹ́ tọ́bọ orin ti sọ pé òun ti rìnrìn àrè nínú ayé débi pé òun padà dá irọ́ mọ̀ yàtọ̀ sí òtítọ́ mo ṣe ń plan pé kí n gbé fídíò àǹfà kan wá ní pẹ̀lú ìmọ̀ràn tó gba ọbọ orin lórí fídíò tí gbogbo àwọn èèyàn ṣe tán àtàkì ọbọ orin lọ́tún lósì pé dandan kó jáde kó wá ṣe apology ọbọ orin tún ti jáde ẹ wá gbọ́n tó sọ o ó ń sọ̀rọ̀ báyìí ó dẹ̀ ń làágùn tó ń túmọ̀ sí wípé èmi fura pé tọ́bọ orin ò bá rí kò ní sọ ẹ jẹ́ ká kúkú conclude pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfà náà ni wọ́n pọ́n Quran lé ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ àwọn wòlíì náà pọ́n báìbù lé bóyá n tó ẹ jẹ́ ká wo fídíò yìí kò ní bàjẹ́ fún yín ẹ bá mi subscribe sí Àkọ́ TV ẹ like ẹ dẹ̀ share ó yẹ ẹ jẹ́ ká lọ. ayé pọnrọ wọn má bò sí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ gbọ̀nà ìbúrú là o ọ̀pọ̀ màgbà pé ìgbẹ̀yìn kan wà o ayé pọn irọ́ wọn má bò sí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ gbọ̀nà ìbúrú jẹun ọ̀pọ̀ màgbà pé ìgbẹ̀yìn kan wà o ìgbẹ̀yìn ẹ̀dá gan ló jà jù torí béèyàn rúre só lè sọ ọ̀rẹ́ wí fún mi ọ̀pọ̀ màgbà pé ìgbẹ̀yìn kan wà o àbòsí tẹ́ ṣe kù fóṣà lẹ́tún ṣe fọ́ba tó dáyé tó dọ́run ọ̀pọ̀ màgbà pé ìgbẹ̀yìn kan wà o ayé pọnrọ wọn má bò sí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ gbọ̀nà burú là o ọ̀pọ̀ màgbà pé ìgbẹ̀yìn kan wà o irọ́ ló tún gbàyè o títọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ́ irọ́ ló tún gbàyè o títọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ́ mo rántí pé bíbélì ò kí purọ́ o bíbélì ò kí purọ́ o bíbélì ò kí purọ́ o mo wá lọ báwọn wòlíì pé bò láyé wa lọ́nà irọ́ ló tún gbàyè títọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ́ wọ́n láwọn wòlíì èké máa ń purọ́ o wọ́n á tún fọlọ́run ṣẹ̀rí ẹ̀ irọ́ náà fi ṣayé irọ́ ló tún gbàyè òtítọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ́ wọ́n láwọn wòlíì èké máa ń purọ́ o wọ́n á tún fọlọ́run ṣẹ̀rí ẹ̀ irọ́ náà fi ṣayé irọ́ ló tún gbàyè òtítọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ́ mo rántí pé Kùránì ò kí purọ́ o kò kí purọ́ o kò kí purọ́ o mo wá lọ báwọn àfà pé bò láyé wa ń lọ́nà irọ́ ló tún gbàyè òtítọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ́ wọ́n láwọn afárọ̀lẹ̀ ayé ń purọ́ o wọ́n á tún fọlọ́hun ṣẹ̀rí ẹ̀ irọ́ náà fi ṣayé irọ́ ló tún gbàyè òtítọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ́ ó wá rántí pàgbò líle wà lọ́jà orí ọmọ tuntun wọ́n mo lọ bá gbàgbà tán jẹ́ bí ẹlẹ́sìn ìbílẹ̀ pé bò láyé wa ń lọ ná irọ́ ló tún gbàyè òtítọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ́ wọ́n jẹ́ oyé mi pọ́pẹ́lẹ̀ ò kí ṣeke o ọ̀pẹ̀lẹ̀ ò kí ṣeke o pé fáwọn kì í purọ́ àfi babaláwo èké ọ̀dàlẹ̀ oníṣègùn bílẹ̀ tó bá ti fẹ́ purọ́ lọ́ máa ń lọ́wọ́ kàn wọ́ irọ́ ló tún gbàyè òtítọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ́ òfófó gbé tẹ̀gìrì òfófó gbé tẹ̀gìrì ọ̀dùnrún rẹ́rù kù ẹrù ẹni ọ̀rọ̀ ń dùn kí gbẹ́rù kù ẹrù kù ẹlẹ́nu méjì gbáwà kan àgbà kan alábòsí kí gbáwà kan àbá kan ìran dìdìrì gbé Ìbàdàn dìdìrì kí gbé Ìbàdàn ọ̀pọ̀ ò lákíkanjú ọ̀pọ̀ ò lákíkanjú o wọ́n dẹ̀ fẹ́ jẹ́ ènìyàn ọ̀pọ̀ dẹ̀ fẹ́ jẹ́ ènìyàn irọ́ gbáyé irọ́ di ìṣe ó di ṣe irọ́ di norms ó di custom ó di culture irọ́ gbáyé irọ́ di ìṣe àbòsí gbáyé ó di ṣe ìwà bàjẹ́ wá dàṣà ó dàṣà ìwà bàjẹ́ wá dàṣà mo sọ parí tú láyé ìyọ́lọ́ ló dàpẹ́ láṣìírí rìsáàsì ayé mo ṣe débẹ̀ yẹn mo rí ibi tó fa abẹ́rẹ́gun èèyàn tà ń jẹ mo rìn nínú ẹ̀mí mo ti ríran wò débi kan mo débi tó fowó ọmọ aláǹtakùn sójú kan o mo ti rìnrìn àárẹ̀ sáyìí rẹpẹtẹ mo ní mo dá irọ́ mọ̀ débi pé mo mọ̀ títọ́.